asuu ṣẹ́wẹ́lé ìyanṣẹ́lódì, wọ́n fún ìjọba àpapọ̀ ní gbèdéke oṣù kan. Ẹgbẹ́ àwọn olùkọ́ níléèwé gíga lórílẹ̀‐èdè yìí asuu ti fagilé ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé báyìí. Wọ́n ní àwọn fún ìjọba àpapọ̀ ní oṣù kan sí láti ṣe àtúnṣe ohun gbogbo tó bá yẹ kí wọ́n ṣe. Fífagilé ìyanṣẹ́lódì ọ̀hún kò sẹ́yìn bí ìjọba àpapọ̀ ṣe tún ìpinnu wọn ṣe, tí ilé-ìgbìmọ̀ aṣòfin náà sì tún bójú wo ohun tí àwọn ẹgbẹ́ náà ń béèrè fún. Alága ẹgbẹ́ asuu ọ̀jọ̀gbọ́n Chris Pinuwa sọ eléyìí di mímọ̀ nílùú Àbújá lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Ó ní ọpẹ́lọpẹ́ igbákejì ààrẹ ilé àti Yahaya Ahmed tí wọ́n dá sí ọ̀rọ̀ ọ̀hún. Ẹgbẹ́ asuu ti wá rọ ìjọba láti lo gbèdéke oṣù kan tí ẹgbẹ́ náà fún wọn dáadáa kí wọ́n sì wá ojútùú sí ọ̀rọ̀ náà. Ó sọ síwájú pé ẹgbẹ́ náà yóò padà sí orí ìyanṣẹ́lódì ní wàràǹṣeṣà tí ìjọba kò bá dá wọn lóhùn.